Aláròyé máa wí o. wàhálà wà o àwọn eruku ya wọ ṣọ́ọ̀ṣì Sẹ̀lẹ́ nídìí ìrókò wọ́n yìnbọn pa wòlíì ìjọ náà lásìkò tí sì ń lọ lọ́wọ́. nígbà tí àìbalẹ̀ ọkàn bá bá ọmọnìyàn lórílẹ̀ ayé Ọlọ́run ni onígbàgbọ́ máa ń sátọ̀ lọ fún ààbò àti ìyè. ṣùgbọ́n kàyéfì gbáà ló jẹ́ pé àwọn apanijayé kan wọn ò bọ̀wọ̀ fún ilé Ọlọ́run pẹ̀lú bọ́n ṣe dìhámọ́ra pẹ̀lú ìbọn ńláńlá tí wọ́n ń pè ní AK-47 àti àáké lọ sínú ṣọ́ọ̀ṣì lásìkò tí ìjọsìn ń lọ lọ́wọ́ tó sì pa wòlíì ìjọ Sẹ̀lẹ́ náà bí ẹni pẹran lórí pẹpẹ ìwàásù níbi tó ti ń bá àwọn ọmọ ìjọ rẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́. ọkùnrin ẹni ọdún 54 kan Yomi Adétúlà tó jẹ́ wòlíì ìjọ Sẹ̀lẹ́ ọ̀hún tí wọ́n ń pè ní Celestial Church of Christ Eagle tó wà níbi tí wọ́n ń pè ní Old Baggage Road lágbègbè odò ẹran nídìí ìrókò níjọba ìpínlẹ̀ Ìpókíà nípínlẹ̀ Ògùn làwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá náà ṣe bẹ́ẹ̀ pa nípakúpa lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 19 oṣù kínní ọdún 2025 tí a wà yìí. ńṣe nílé ìjọsìn ọ̀hún dàrú lójijì pẹ̀lú bí àwọn olùjọ́sìn ṣe ń ṣubú lé ara wọn níbi tí oníkálùkù ti ń sá àsálà fún ẹ̀mí wọn nígbà tí àwọn eruku mẹ́ta náà kọ mọ̀nà wọnú ìjọ Sẹ̀lẹ́ bíi mọ̀nàmọ́ná tí wọ́n sì yìnbọn sókè léraléra láàrin àwọn olùjọ́sìn lásìkò tí ìsìn ń lọ lọ́wọ́. gẹ́gẹ́ bí Aláròyé ṣe gbọ́ lẹ́yìn tí àwọn apanijayé yìí ti yìnbọn sókè tí gbogbo inú ṣọ́ọ̀ṣì dàrú nígbà tí àwọn olùjọ́sìn bẹ̀rẹ̀ sí sá àsálà fún ẹ̀mí wọn àwọn ọ̀dájú èèyàn yìí kò bẹ́nikẹ́ni nínú wọn jàǹpátá ọ̀dọ̀ wòlíì tó torí ẹ̀ kọlu ilé Ọlọ́run náà ni wọ́n lọ tààràtà lórí pẹpẹ ìwàásù ibi tó ti ń bá àwọn ọmọ ìjọ rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n sì da ìbọn bò ó lọ́pọ̀lọpọ̀ ìgbà. lẹ́yìn tí ọkùnrin oníwàásù náà ṣubú lulẹ̀ tán àwọn eruku tún ṣá a láàké lágbárí wọ́n sì rí i dájú pé ẹ̀mí bọ́ lára òjíṣẹ́ Ọlọ́run náà pátápátá kan tó bá eré burúkú jáde kúrò nílé ìjọsìn ọ̀hún wọ́n sì sá lọ ráúráú. kò pẹ́ rárá lẹ́yìn ìgbà náà làwọn agbófinró dé ọ̀gá ọlọ́pàá tẹ̀sán ìdí ìrókò CSP Ọláìyá Martin Ṣọlá fúnra rẹ̀ ló léwájú wọn ní kété tí àwọn ọmọ ìjọ náà tí wọ́n ti sá àsálà fún ẹ̀mí wọn lọ fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wọn létí. Adétúlà tí wọ́n pa nípakúpa yìí ló ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà àjọ elétò ààbò tí wọ́n ń pè ní SoSafe ní ìpínlẹ̀ Ògùn. Aláròyé gbọ́ pé wàhálà tí àwọn onífàyàwọ́ oníṣòwò ń bá fà nítorí bó ṣe ń gbógun tì wọ́n lágbègbè ìdí ìrókò ló mú wọn gbé kúrò ní ìlú Abẹ́òkúta tó sì gbé lọ sílùú Àbújá tí í ṣe olúìlú orílẹ̀-èdè yìí láti lóore ẹ̀mí rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀dájú èèyàn tó ń lépa rẹ̀. nínú oṣù kẹwàá ọdún 2024 tó kọjá lọ yìí ni wọ́n gbé lọ sílùú Àbújá nítorí bó ṣe ń dúnkòokò ikú mọ́ yìí náà ló jẹ́ kí wọ́n ti ṣọ́ọ̀ṣì rẹ̀ pa fún bí oṣù méjì kan láì mọ̀ pé àwọn tó ń lépa ẹ̀mí ẹ̀ kò fìgbà kan dẹ̀yìn lẹ́yìn rẹ̀ rárá. lọ́jọ́ Sunday tí wọ́n pàpà gba ẹ̀mí rẹ̀ yìí ó hàn gbangba pé àwọn ìránṣẹ́ ikú náà ti wà lágbègbè ṣọ́ọ̀ṣì náà tẹ́lẹ̀ tí wọ́n sì ń ṣọ́ olórí ìjọ Sẹ̀lẹ́ náà. kò pẹ́ rárá tí ọkùnrin náà gun orí pẹpẹ tó bẹ̀rẹ̀ sí wàásù ọ̀rọ̀ Ọlọ́run làwọn jagunlabi ṣíná wọ inú ṣọ́ọ̀ṣì ọ̀hún pẹ̀lú àáké àti ìbọn ní nǹkan bíi ọwọ́ aago 9 ààbọ̀ àárọ̀. gẹ́gẹ́ bí CSP Ọmọlọ́lá Odùsọ́lá tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣe fìdí ẹ̀ múlẹ̀ ọkùnrin ẹni ọdún 54 náà tó ń jẹ́ Yomi Adétúlà làwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá náà pa. àyẹ̀wò tán ṣe sí òkú náà nínú àgbàrá ẹ̀jẹ̀ tó ń bá pẹ̀lú aṣọ funfun tó wà lọ́rùn rẹ̀ fi hàn pé ìbọn náà fi pa nítorí gbogbo ara rẹ̀ ló kún fún àwọn ihò tí ọ̀pọ̀lọpọ̀ ta ìbọn gbà wọlé sí i lára. àwọn ọlọ́pàá ìdí ìrókò ti gbé òkú ọkùnrin náà lọ sí yàrá tí wọ́n ń ṣe òkú lọ́jọ́ sí nílé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Ògùn tó wà nílùú Ìlaró fún àyẹ̀wò. ìwádìí ti ń lọ lọ́wọ́ láti rí àwọn tó pa òjíṣẹ́ Ọlọ́run náà mú báyìí lẹ́yìn tí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Lánrè Ògúnlọ́wọ̀ ti pàṣẹ fún àwọn agbófinró láti wá àwọn apànìyàn náà kàn ní kíákíá. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television Akin Akínníyì ló kà á sí etí gbọ́ yín.